àṣírín tòun tọ̀kẹ́rẹ́ jómijó ìjà náà jọ ń jà jómijó ìjà rèé mo wá là jómijó àṣírín bù mí nímú jẹ jómijó ẹ̀gbà mi lọ́wọ́ rẹ̀ jómijó àgbọ̀n mi ń bẹ lọ́jà jómijó. Ẹ káàlẹ́ o gbogbo etí tí ń gbọ́ mi pátá àbẹ́ ẹ̀ ti sùn ni oorun wẹ̀ irú àkókò ìkọ́ ẹ má mọ̀ sùn. Adébáyọ̀ Adéọlá àyà mi nù ẹ mọ̀ sùn. Àlọ́ ọ̀tálẹ̀ tòní ó kàn di gbogbo ọmọ Yorùbá pátá ẹ yá mi létí yín o ẹ jẹ́ ká tó wá kọ́gbọ́n nínú àlọ́ ọ̀tálẹ̀ tòní. Àwọn ẹranko kan ń bẹ àkọ́kọ́ àmọ́ jẹ́ àsínrín ẹ̀kejì àmọ́ jẹ́ ọ̀kẹ́rẹ́ ẹ̀kẹẹ̀ta àmọ́ jẹ́ òro ẹ̀kẹẹ̀rin a sì máa jẹ́ ìjàpá. Àbẹ́ ẹ̀ ti sùn ni oorun wẹ̀ irú àkókò ìkọ́. Ní ọjọ́ kan àsínrín àti ọ̀kẹ́rẹ́ wọn a máa tajà nínú ọjà. Àsínrín a máa ta ànàmọ́ òdùkú ó tún lórúkọ kẹta tí ń jẹ́ gbogbo ẹni bá mọ̀ ọ́n kó sọ sínú kọ́mẹ̀ǹtì. Ẹni bá kọ́kọ́ gbà yóò gba recharge card 1000 naira. Gbogbo ẹni bá mọ̀ kó sọ sínú kọ́mẹ̀ǹtì pátá. Àwọn ọmọ ọlọ́fà wọn a máa pè lórúkọ mẹ́ta. Ẹni bá ti gborúkọ kẹta kó sọ sínú kọ́mẹ̀ǹtì. Gbogbo ọmọ ọlọ́fà mo jọ̀ mo kí yín ẹ káalẹ́. Ẹ̀yin lọ́mọ láàrin ọmọ búre ọmọ ìkan ò bọ́rọ̀ jù kan. Ẹ̀yin lọ́mọ ọlọ́fà mo jọ̀ lé ọ̀la lọ́mí ọmọ àgbèsòjú ogun. Ìjà kan tó jà lọ́fà lọ́jọ́ sí mo ló sojú ìta ni ó sojú èmi ó sojú ìgboro ìbá sojú olóko bá làwọn. Àmọ́ ó ṣe àìsojú olóko ló mú jà ń gùn pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ẹ káalẹ́ ẹ má mọ̀ tí ì sùn. Oorun wẹ̀ irú àkókò ìkọ́. Àsínrín a máa ta òdùkú ọ̀kẹ́rẹ́ a máa ta nǹkan ọbẹ̀ nínú ọjà. Ọjà ọ̀kẹ́rẹ́ a máa lọ wìtìwìtì gbogbo èrò a máa wá bàràjà. Àsínrín rí wípé ọjà tí ọ̀kẹ́rẹ́ ń tà tó rán jọ fẹ̀gbẹ́ kanra wọn ni. Ọjà nǹkan èlò ọbẹ̀ yìí ń tà wìtìwìtì. Àsínrín lọ bọ́ ọ̀kẹ́rẹ́ kó dákun kó sọ fóun ọgbọ́n tó ń dá sí ọgbọ́n tóun náà lè máa dá sí tòun kọjá lè máa lọ wìtìwìtì. Ẹ mọ̀ pé bí àwọn kan bá rí i wípé ìlọsíwájú bẹ́ẹ̀ ní kejì wọn a máa ṣe lára. Gbogbo ẹni bá ń ṣe lára yín Ọlọ́run ó túbọ̀ gbé yín sókè jù wọ́n lọ. Tòṣe méní ọ̀sẹ̀ méjì àbẹ́ ẹ̀ ti sùn ní oorun wẹ̀ irú àkókò ìkọ́. Ọ̀kẹ́rẹ́ sọ f'Àsínrín wípé òun ò dọ́gbọ́n kankan sí Ọlọ́run náà ní bóun sí. Ẹ mọ̀ pé gbogbo ohun tí ẹlẹ́pèjì bá ti fọwọ́ bà dídùn ní dùn. Gbogbo ohun tẹ́ ẹ bá ti ń fọwọ́ kàn látòní lọ mo gbàdúrà yóò máa já sí dídùn fún yín ni o. Àbẹ́ ẹ̀ ti sùn ní oorun wẹ̀ irú àkókò ìkọ́. Ló bá dijọ́ kan bá Àsínrín bí ọ̀kẹ́rẹ́ ti ṣe ń lọlé ibẹ̀ l'Àsínrín ti lọ ká àmọ́nà ló bá dìjà náà bá ń jà wìtìwìtì. Ibi wọ́n ti ń jà lèwòró bá ń kọjá o. Èwòró bá ní ẹ má mọ̀ jà mọ́. Àbẹ́ ẹ̀ ti sùn ní oorun wẹ̀ irú àkókò ìkọ́. Ọ̀pátóyè nílùú Ọ̀yọ́ mọ̀mọ́ tí ì sùn ẹ mọ̀ tí ì sùn.
ibẹ̀ ni Eworo ti wá là wọ́n kí ló dé tẹ̀ ń jà ẹ̀ má jà mọ́ Eworo kó sáàrin wọn ibi wọn tó ti kó sáàrin wọn l'Asínrín bá gbéwòrò mú tó bá lóun ò ní jó lọ dípò ọ̀kẹ́rẹ́ tó yẹ kóun fojú rẹ̀ rí mọ̀ bò Eworo lòun ó fojú rẹ̀ rí mọ̀ bò. ibẹ̀ náà ni Ìjàpá ti bá wọn òǹbì tó ti ń kọjá ó rẹ́wọ̀n mẹ́tẹ̀ẹ̀ta lójú kan àmọ́ rí Asínrín àti Eworo náà wá ń jà jẹ́ mọ̀ pé Eworo ló làjà Asínrín àtọ̀kẹ́rẹ́ ọ̀kẹ́rẹ́ bá dúró ní ìwòran. ibẹ̀ ni Ìjàpá wá béèrè kí lóhun tó fàjà abẹ́ ti sùn ní ọrùn wẹ̀ irú àkókò yìí kọ́. Adé Èkó Tèmítọ́pẹ́ nílùú Ìbàdàn ọ̀rẹ́ mi pàtàkì nù ẹ má mọ̀ tí ì sùn ìmọ̀ ń sọ ètò ń gbóná fẹ́rifẹ́ri ìwé ìròyìn ní rédíò station ìlú Ìbàdàn ẹ má mọ̀ tí ì sùn Tèmítọ́pẹ́ Adé Èkó mọ̀ kí ọ. ibẹ̀ ni Ìjàpá ti ní kí ló ṣẹlẹ̀ Eworo bá rojọ́ ibi tí ń rojọ́ ẹ sì mọ̀ wípé Asínrín sì dì lọ́rùn mú ní rojọ́ pé ohun Asínrín àtọ̀kẹ́rẹ́ ló bá sọ dorin ẹ mọ̀ pé jómijó tó ní Asínrín tòun tọ̀kẹ́rẹ́ jómijó ìjà náà jọ ń jà jómijó ìjà rèé mo wá là jómijó Asínrín bù mí nímú jẹ jómijó ẹ̀gbà mi lọ́wọ́ rẹ̀ jómijó àgbọ̀n mi ń bẹ lọ́jà jómijó. Ìjàpá ló dà o k'Asínrín náà rojọ́ àmọ́ b'Asínrín ò bá rojọ́ tiẹ̀ ó di dandan kó fi Eworo lẹ̀ kó ṣe bí ìjà náà ti bẹ̀rẹ̀ ló bá fi Eworo lẹ̀ ló bá lóun àti ìta náà jọ ń jà tẹ́lẹ̀ ó lóun àtọ̀kẹ́rẹ́ ni ló bá ní kó di ká ṣe bí ìjà ṣe bẹ̀rẹ̀ gangan Asínrín bá jẹ Eworo lẹ̀ lọ̀kẹ́rẹ́ ló bá ṣe bí pòun lọ Asínrín bá dìímú ló bá ṣe bí ìjà ṣe bẹ̀rẹ̀ náà demonstrate bí àṣà òun lè bó ìgbà tó ń fi Eworo lẹ̀ l'Asínrín bá di ọ̀kẹ́rẹ́ mú padà Eworo tó wá fẹ́ wá bẹ̀ bí pé òun fẹ́ làjà Ìjàpá lọ́gọ̀ ọlẹ́wòrò etí ẹ̀ mélòó ọjẹ́ fẹsẹ̀fẹ́ ìgbẹ́ àfẹ́wé ìyá àwọn ọmọ sí mọ̀ tí mo sọ tán ẹ̀jẹ̀ á mọ̀ kọ́ wọn lédè tiwa Yorùbá lédè Yorùbá làṣà ẹ̀jẹ̀ á mọ̀ kọ́ wọn. Nìjàpá bá sọ fẹ́ Eworo pé ọjẹ́ fẹsẹ̀fẹ́ l'Eworo bá fẹsẹ̀fẹ́ ló wá sọ fún un kó tó fẹsẹ̀fẹ́ pé gbogbo ìjà kọ́ làá jà làálà. ìparí àlọ́ ọ̀tàlẹ̀ tó nínú kí lòun tẹ́ ẹ kọ́ ẹ sọ sínú kọ́mẹ̀ǹtì ohun tẹ̀mí kọ́ nínú àlọ́ tòní àbẹ́ ẹ̀ ti sùn ní ọrùn wẹ̀ irú àkókò yìí kọ́ òun ni wípé gbogbo ìjà kọ́ là ń là ọ̀pọ̀lọpọ̀ ló ti làjà tán ti dèrò ọ̀run ọ̀pọ̀lọpọ̀ ló ti làjà tán ti kán lápá mo tiẹ̀ gbọ́ ń pò olórin kan Àyìnlá Ọ̀mọ̀wúrà kọ́lọ̀ ń tẹ̀lẹ̀ fẹ́ni tó ti lọ. wọ́n lọ́jà ló lè là náà là nǹkan mọ́ lórí àwọn òótọ́ irọ́ ní ohun tí mo gbọ́ tẹ̀yìn ọ̀pọ̀ náà sì gbọ́ nù. gbogbo ìjà kọ́ là ń là ẹjẹ́ àfọpọlọ sí i ohun tí mo kọ́ lálẹ́ ètò nínú ohun tẹ́ ẹ bá kọ́ ẹ sọ sínú kọ́mẹ̀ntì ẹ sì má gbàgbé wípé orúkọ mẹ́ta tí wọ́n ń pè é òdùkú ànàmọ́ ẹ̀sọ́ ìkẹta sí kọ́mẹ̀ntì ẹni bá kọ́kọ́ gbà á yóò gba recharge card 1,000 naira ẹ̀bùn ńlá tí ó gbà.
bó bá wá ṣe pé irọ́ ni mo pa nínú àlọ́ ọ̀tálẹ̀ tó ní kẹ́mi omi ó mọ̀rù lẹ́ẹ̀mẹ́ta abẹ́ẹ̀ ti sùn ní oorun wẹ̀ irú àkókò ìkọ́ àmọ́ bó bá ṣe pé òótọ́ ni mo sọ kẹ́nu ìró. ẹ̀rí gbẹ́nu mi ti ró àjẹpọ̀ òótọ́ ni àlọ́ ọ̀tálẹ̀ tó ní. ẹ wò ó èmi lọ máa mú gbàbówó ọmọ bá díẹ̀ kó àtàlà á lọ sí èmi lọ́mọ mo lẹ́pọ̀ ńlẹ̀ mo jẹ láfùfù mo látà ńlẹ̀ mo láṣọ ńlẹ̀ mo rin òwò lọ́ba lùẹ̀ èmi lọ́mọ òròlú tó lẹ́dìyẹ tẹ́dìyẹ ìròlú yé ogún tó pogún òròlú sì ládìyẹ òye rí èmi lọ́mọ òròlú tó lẹ́dìyẹ tẹ́dìyẹ òròlú tó yé ọgbọ̀n tó sì pọgbọ̀n òròlú lẹ́dìyẹ òye rí òròlú bá kó ẹdìyẹ tó fowó rẹ̀ ẹyẹlé òròlú ó bá yẹ méjì ó pa kan ṣoṣo èmi lọ́mọ bẹ́wúrẹ́ bá sọnù ẹ má fi lọ wá àìṣẹ́gbẹ́ ẹ̀gbọ́n rẹ̀ gbẹ́ràn bágùntàn bá sọnù ẹ má fi lọ wá àìṣẹ́gbẹ́ gbẹ́ràn. èmi lọ́mọ Kwara n ò ní fọwọ́ òsì júwèé lé bàbá tó bí mi lọ́mọ àmọ́ bọ́mọ ọmọbìnrin tó ṣe rọ̀gbọ̀dọ̀ ẹlẹ́yinjú ẹ̀gẹ́ bó bá sọnù ẹ wò ó ẹ má rẹ̀ lẹ́sẹ̀ wà ẹlẹ́sìn ní ẹ̀ràn wa o kì í ṣe bíi ti àwọn tí ń jí ní gbé làwa o àwàkọ́. èmi lọ́mọ ọba bàbá tó bí mi ọba ni ìyá tó bí mi ọba ìdílé ọba ni wọ́n ti jáde ọba lọ́la ló ń sọ fún yín wípé kó tó dijọ́ mi ìta ò tún máa pàdé ó dàbọ̀.